Kí bàbá wa ìmáàmù ẹ dákun ẹ bá sàdámà láhà yàtà òní. Kí bàbá wa ìmáàmù ń fi bàbá wa àgbà ìmáàmù Dasuki ibi kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Fi bàbá wa al-Imamu Malik ìfi ń kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Wíwá tá a wá yìí a wá gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọ fún yín. Bí èèyàn bá jẹ́ ọmọ ìlú Ìlọrin láti bí ọ̀sẹ̀ kan ó lè máa ṣe tó wù pẹ̀lú yín bàbá imam, àmọ́ láti alẹ́ ẹjọ́ alárúbá aláàgọ́ mẹ́jọ tẹ́mi náà wà ní sáìtì tẹ́fì wá há ní kọ̀rọ̀ Mọ̀mẹ́dá ní wàrà lọ́hùn tí mo ta ẹ̀rọ alùdáyé tí mo rí yín báyìí ní tó jáde lẹ́nu mi náà ní pé Allahu Akbar. Bẹ́yà bá rẹ́ náà yín ọlọ́run ó rẹ́ náà rẹ̀ torí pé adìyẹ ti kọjá ayé tá a rà á lánàá. Mo fi jọ́jú ṣe Adam tá à ń bẹ lọ́dọ̀ yín yà yín lẹ́rú dá. Ń bèrè nísìnyí pé tó ọdún mélòó ó di 40 ọdún àti ọdún 3 sí 4 tí ṣe Adam dé wá bá wa ní ẹrú dá sálẹ̀ yà yín náà ni. Bàbá wa dé jọ náà lásìkò ìmáàmù Musa ṣé Adam wa ní kí wọ́n kó gbogbo wa jáde pẹ̀lú búlù. Àwa jáde bàbá wa ní ká máa bọ̀ wá ká máa rìn sẹ́bọ̀. Àwa rìn bàbá wà nínú àwùdí pẹ̀lú bàbá wa ìmáàmù Aseu Gasali bàbá wa ń sàlẹ̀ kòtò. Orin tí wọ́n ní a máa sọ́njọ́ rẹ̀ ní pé rọ̀dínà bí Musa àdìhìmá mílì Fúlàní fọ̀má sáà yẹ́rí dọ̀ọ̀bù wọ́n máa ń sáà àǹkàrá. Rọ̀dínà bí Musa àdìhìmá mílì Fúlàní fọ̀má sáà yẹ́rí dọ̀ọ̀bù wọ́n máa ń sáà àǹkàrá. Ọ̀sẹ̀ láfi ìrìn látẹ̀rú dá tàfi délé ìmáàmù Fúlàní lókè yà yìí. Àwọn ń dọ̀rọ̀ náà padà fẹ́yìn náà lónìí nítorí pé Ọlọ́run ló gbé yín síbẹ̀. Áàdì tí bàbá wa àfáwà Sàrùmí ó ní ànákọjá náà mo mọ̀ ní mi ohun tí ó ṣe lọ́la Allahu lóye Allahu lóye Allahu lóye ohun tí ó ṣe lọ́la Allahu lóye. ànákọjá náà mọ̀mọ́ ní mi ohun tí ó ṣe lọ́la Allahu lóye. Allahu lóye Allahu lóye ohun tí ó ṣe lọ́la Allahu lóye. Áàdì tí a fẹ́ àwọn àṣẹ́fà arásímọ̀ aláàyà ṣe kẹ́yìn ní Mẹ́kà ó dìjọ́ Àràfá. Bàbá arásímọ̀ wá jòkó wọ́n wá wó gàrà báyìí wọ́n kà wo Sheikh Abdulrahman Ahmad Imam Ansarudeen bàbá wa níwò wọ́n wò wọ́n lọ kẹ́kẹ́ báyìí wọ́n ní kálọ̀ lè pè wá fáwọn wọ́n ní wọ́n ní oṣù tó bá Àràfá àsọ̀hún náà ní ó padà bọ́ sẹ́yìn ìmáàmù lẹ́yìn wọn. Èyí wo fídíò tẹ́ ń fi kí bàbá wa Sheikh Muhammadu Basir bùnú Sheikh Sọ́ọ́lì Onídà tẹ́ ń da ìbára alẹ́ bàbá náà mọ̀ ẹ́pà ilé padà bọ́ sẹ́yìn àwọn. Ló fi jẹ́ pé kò sẹ́ni tó mọ ọ̀la ẹnìkan ọ̀mọgi tí ó kàn yín igbó. Sheikh Yahya Murtala lókè Agodi níjọ́ tí bàbá àmọ́ máa gbà jẹ wọn fẹ́ ṣe ìyàwó kẹtù wọ́n pè mí wá lọ́rin kí wọ́n ní ṣe wá sí. Ìwọ́n sọ fún bàbá àmọ́ máa gbà mo níjọ́ tẹ́ jẹ ìmáàmù wọn kó wa láti ilé kéwú. Ìyẹn ń wo pọ́lọ́ tí wọ́n gbé mi hájọ́ náà tí ń wò yín lọ́kẹ̀kẹ́ ìmẹ́gbẹ́ mi ló sọ̀rọ̀ wájú yín báyìí.
ọ̀rọ̀ tí sọ̀rọ̀ yàrá wa sọ ń jọ́nà ni pé kul a'udhu bi rabbin nas ó ní máa gbà ọlọ́mọsá lọ lọ́dọ̀ àwọn èèyàn àwọn oníjẹ́ èèyàn àwọn alájọjọ máa dunnú ìbànújẹ́ sì ń bẹ lọ́kàn wọn àwọn láti jọjọ máa sunkún ìdùnnú ń bẹ lọ́kàn wọn ọlọ́run ti wá láyàn ẹ ti tó síbi tẹ́ ẹ̀ máa rá sọ mọ́nìsì àfikọ́ ọlọ́run sọ yín ọlọ́run ti wá sọ̀yàn mọ́sàbá wa sọ yín kájọ pawọ́wọ́ ká náwó sí wọn pé bisimilahi rahman rahim allahu alhayyu alqayyum alaliyu alasim allahu alhayyu alqayyum alaliyu alasim allahu alhayyu alqayyum alaliyu alasim ayatul kursi kan ake tí ó lókè dáadáa ni gbogbo ẹni tí ó bá ti ké lẹ́gbẹ̀rẹ̀ fura sí bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ard man dhal ladhi yashfa'u 'indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in illa bima sha'a wasi'a kursiyuhu samawati wal ard wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Bí èèyàn bá rẹ́ni bá ní fẹ́ ká a kì í fara gbé kú bí èèyàn bá sì rẹ́ni bá ní fárí a kì í dùn ọ̀bẹ máa lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tó bá kú àti tòmátì àti rodo Maulana Sheikh Abdullahi Goga gáàgà yẹ̀gúgù Goga. ẹ̀ ń bọ̀ wá lọ́rin nígbà tá a fẹ́ wọnú létí gbogbo ẹ̀ blọọkù lẹ́nu ọ̀nà ilé bàbá wa bá lọ́rin nígbà tá a ń ṣe bàbá wa ìbádọ́mà Màlàmí ìbádọ́mà bẹ́ẹ̀ sí délẹ́nu àti bàbá mi wà sí rí àárẹ̀ lágbà yín lálejò pé wá wá sọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà ìmáàmù ìlú Ìlọrin ẹni pé àsìkò tí mọ́mọ́tò Bàṣírù àgbà àtọ̀wọ́n èjì táwọn fi jẹ́ èjì 33 ni ẹ wá rí èjì táwọn fi jẹ́ èjì 42 ni ìwọ́n tó ní àtàrí ẹ̀gẹ̀dọ̀kú ni kì í ṣẹ̀rù ọmọdé àwọn ò lè rú nǹkan kan tó ní wọ́n ní wọ́n bá wọn rìn orí pé Dàsúkì ni wọ́n fi jóye àwọn tí ó gbé ẹrù wọn nu ẹ bàbá tó àjòkó lẹ́yìn small body ni o big engine ni o Sẹ́ríkì bàbá ló jòkó lẹ́yìn bàbá wa Amẹ́rù Tààwùn fún gbogbo ilẹ̀ Nàìjíríà ti lé tó kó ẹ̀bá ń kélé láàfin kan fún wọn kó sì ní bísímìláì. Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. ọmọ báwọn ará lè rà tàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni Ọlọ́run lẹ́yìn wọn tí wá dórí bàbá wa tọ́lọ́run ọba fi ṣe sábàbí oríire wa nílọrin wọ́n ti wà lọ́dọ̀ Ọlọ́run ọlọ́ba ní fíásà gánà fẹ́dáwọ̀ ẹni bàbá wa lèmi àfáà wa ọ̀gá wa olùpìlẹ̀ dáadáa sahibul Madina tọ́lọ́run ọba fi síbi tọ́jọ́ Madinatul Qur'an Madinatul Islam Ọlọ́run bá ní bàbá náà sí Firdaus wájà tó lẹ́yìn wọn wọ àlùjánnà Firdaus gbogbo tí wọ́n fi ilẹ̀ ń da ọlọ́mọdé ọba jẹ láìláì ìfẹ́ pọ̀ lọ́rọ̀ mọ́kọ́ kí gbogbo àwọn àfáwà tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ mo kí yín mo kí bàbá wa tí wọ́n kí wà délédélé Ọlọ́run ó jẹ́ mi yóò gùn ọlọ́jà rí pẹ́ o ìfẹ́ sọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n mo èèmọ̀ mẹ́ta ni mò ń kíyèsí níbi bàbá wa ìmáàmù yìí pé ẹ kú oríire sẹ́rí mo ń rí wọn mo á ń rí nǹkan mẹ́ta papọ̀ mọ́ra wọn tó jẹ́ ìwúrí Ọlọ́run fún wọn torí tí wọ́n bá ń ṣèyànràn wọn ó ṣèyànràn lágbo mẹ́tẹ̀ẹ̀ta wọn ó fi mẹ́tẹ̀ẹ̀ta ṣèyànràn bí àwọn bá fẹ́ ṣèyànràn wọ́n gbọ́dọ̀ ti mẹ́tẹ̀ẹ̀ta bọ̀ bí àwa náà bá fẹ́ fi hàn ṣèyànràn a gbọ́dọ̀ fi mẹ́tẹ̀ẹ̀ta bọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà sì tó nǹkan ó yára ó fast ó hàn pọ̀ sẹ́rí aláwọ̀kọ́ ni pé tí wọ́n bá ń pè wọ́n ní ìmáàmù bàbá wa tí wọ́n jẹ́ àmírù fún wa tí wọ́n jẹ́ olórí fún wa ara oríire wọn ni ìmáàmù mi wà tó pé ọba rẹ̀ òòṣà ni bẹ̀ẹ̀ tí ọba ti àfáà ni kò sí ọba kankan ní àyín níbi tá a wà yìí tí àfáà bí ọba ẹyọ kan náà làfáà bí àfáà ó bẹ̀rẹ̀ dáúlà
ọmọ rẹ̀ wá jáde gẹ́gẹ́ bí ọba ìyẹn ni pé àáfà bẹ̀rẹ̀ dáwà wá di ìmára kò sí irú ẹ̀ kankan ní gbogbo ìsàlẹ̀ yìí tábà tún wà á kọrí sókè á wà kọrí sílẹ̀ lárúbáwá ibi tí ẹ ti ń ṣe ìmáàmù nù o gbogbo àwọn máàmù ti ń bẹ tọ́jú àwọn máàmù tí wọ́n sọ Yorùbá tẹ́ bá ń sọ Yorùbá àbí wọ́n pè wọ́n ní máàmù láti Kwara lọ sọ́nà ìsàlẹ̀ yìí kò sẹ́ni tọ́lọ́ fún ní oore bẹ́ẹ̀. alẹ́ máa ṣe yára pé ọba yìí ó mùsùlùmí ni o ṣùgbọ́n a gbọ́dọ̀ tẹ̀síwájú pé àwọn bàbá rẹ̀. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo aláfi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. sẹ́rẹ́lẹ̀ kejì ni pé àáfàá yín ni ìmáàmù gbogbo Nàìjíríà officially. bàbá mari wa ni pé Ọlọ́run wá fi ẹ̀yin náà ẹ̀rí ìgbà tí àwọn bàbá wa ń sọ̀rọ̀ wọ́n ní wọ́n lè máa ọyẹ wọ́n lè fọjú orí gan àbí kí wọ́n wo bẹ́ẹ̀ ṣe jẹ́ wọ́n sọ wípé ẹ máa ń jòtí kan ẹjọ́ kan gbá àmọ́ kí ló tó lọ́n fi píìkì ẹ̀yin bóòlù Ọlọ́run ṣe lè kó oore méjì sójú kan náà àáfàá ìmáàmù Nàìjíríà àáfàá ìmáàmù Nàìjíríà ọmọ ìmáàmù Ìlọrin gan rèé tí ẹ̀ka bá ṣẹlẹ̀ ńlọrin gbogbo àwa tẹ́rí tà ń wáhùn àwa tí nǹkan yé tí gbàgbọ́ wa sì dùn dáa ni èyí kèrè ṣe ìwò nìkan ni ó wà kí yín Ògbómọ̀ṣọ́ wà kí yín gbogbo ibi táwọn àfáà bá ti dá wọ́n gbọ́dọ̀ wà kí yín ẹni tí ó bá wà kí yín wọ́n gbọ́dọ̀ ní lálórí ẹni tí ó bá ní lálórí àjẹgbé mùnáfíkí ni torí pé. bàbá ìmáàmù ìgbà tí mo sọ fún ọ̀tà pé mo fẹ́ wá onígbà táwa ti jí mọ̀lá ní àṣàlúwà fún wọn akẹ́lẹ́ àkájá kan ìkéré láàbí gbogbo ẹni tí wọ́n bá ti àbá àwọn sọ̀rọ̀ gan o ìlàkàjá gbọ́dọ̀ gbogbo ẹni tí wọ́n bá ti ń kí jímọ̀ àwọn ẹni tó bá ti jẹ ìmáàmù wọ́n ti ní ìwà lérí wa ìwà ìgbà aláwọ̀ ìṣòro ìṣòro rẹ̀ náà ìṣòro rẹ̀ mọ́tò wà ìṣòro rẹ̀ máa wù agbọ̀mọ̀wé ọdún bàbá wa wí ẹwà léèyàn lẹ́ta lọ́dọ̀ ẹjẹ́ gbọ́rọ̀ ètò ẹ̀sìn yóò ràn wọ́n lọ́wọ́ èèyàn mẹ́ta lẹ́rìí lọ́dọ̀ ẹni tó jùwé lọ ẹni tẹjọ jẹ́gbẹ́ ẹni tó kéré sí ẹ̀yìn ti di erin ẹ̀rí lọ́gbà bí tí ẹ̀rọ fọ́wọ́ àtẹni bá súnmọ̀ tó rí síbẹ̀ ẹ̀rí ló àgbọ́mọdé bẹ̀ wò gbígbẹ̀ wò ọ̀dá o ẹgbẹ̀ náà mẹ́rẹ̀ dáhùn ẹ ti wá di erin àwọn èèyàn ẹ̀ rí pé èèyàn mọ́ ní síwájú yà ń kàbútì ó ní síwájú àìkúrá ní ọ̀rọ̀ náà fi sọ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni lọ ka ìyá olómìnir bí ọ̀rọ̀ rẹ̀ mú gbogbo sákìlù ti bẹ̀rẹ̀ rẹ̀ rin níbi ara rẹ̀ mú tẹ́yẹ̀ bá tóbi tó wá sẹ́ lọ́hùn lọ́hùn bá fẹ́ dàgbà yóò dàgbà sí èèyàn mú gbogbo tí ń bẹ̀rẹ̀ rẹ̀ erin pátá níbi ara rẹ̀ mú Ọlọ́run ní sọ èèyàn mú padà ẹ̀kọ́ tí wọ́n ń bẹ ara rẹ̀ mú tí ọ̀dà ẹ rí i pé oyin gun wa ní àpò olóhùn rẹ̀ àpò olóhùn rẹ̀ yẹn mú rí ohun yìí ti dùn Ọlọ́run ní sọ ohun yóò yẹ̀yẹ́ mú ẹni bá ti gbọ́hùn yẹ̀yẹ́ mú yóò mọ ọ̀rọ̀ ló pẹ́ lórí ayé òní kọ ìwọ́n ní ẹ ti wà lọ́wọ́ ewu Ọlọ́run ẹ̀dà yín ẹni bá ti wà nípò wàhálà dé wọ́n máa sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń rìn bẹ́ẹ̀ ṣe ń wọṣọ bẹ́ẹ̀ ṣe ń jẹun bẹ́ẹ̀ ṣe ń náwó Ọlọ́run máa láyàn lọ́la yìí àkájá kò lè láfi. جاءكم رسول من انفسكم عزيز عليه ما علمتم عزيز عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لا بقريش نعم الله حياته bàbá wa ìmáàmù àgbà ti tàná رحمه الله tí wọ́n ṣe dáa tí wọ́n jùúlẹ̀ رحمه الله kó lè ṣẹ́kù fún àwọn tí ń bọ̀ wá ara pé wọn ò jẹ́ tán òun náà ló jẹ́ ọ́ ṣẹ́kù lónìí. الحمد لله bàbá wa ìmáàmù àgbà tàná tí wọ́n lọ رحمه الله ẹni rí ni wọ́n ní àwọn àwùsọ̀ ó yẹ pé bí yẹn bá law kanatil baharu midadan li awsafihi lanafidal baharu qabla an tanfada awsafuhu. bí àwọn ìròyìn bàbá wa tàná bàbá ní a máa kà á ká máa kọ́ akọ nǹkan tán ni ما شاء الله ó jẹ́ kí
ìbànújẹ́ ọba wa ní ọjọ́ tí wọ́n kúrò níbẹ̀ ọjọ́ tí bàbá wa ìmáàmù àgbà tàná kúrò tí wọ́n fi ààyè àwọn àgbàlagbà kalẹ̀ lọ lè jíṣẹ́ fún àwọn àgbàlagbà tí wọ́n gbé fún wa wọ́n sì rí iṣẹ́ náà jẹ́ dáadáa. Lẹ́jọ́ tí wọ́n lọ a mọ̀ wípé gbogbo apáta là ń banújẹ́ àmọ́ ẹni tí a lè wípé ìbànújẹ́ rẹ̀ pọ̀ jù òun náà ni àlùfáà gbogbo wa àfáàgbà gbogbo ntẹ́ ń jẹ́ Kwara State lénìí kódà àfáàgbà gbogbo Nàìjíríà ní baba ọlọ́lá ọba ìlú Ìlọrin. ẹjá wíbẹ̀ lẹ́ẹ̀kan sí ẹjá tó wíbẹ̀ lẹ́ẹ̀kan sí Allahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billah. àwọn ní ìbànújẹ́ pọ̀ lára wọn jù torí pé àwọn ni wọ́n lu bàbá wa imam wọ́n sì sáàfù wọn wọ́n sì jìtá àmánà wọn níṣẹ́jú kan wọ́n tayọ àṣẹ àfáàgbà níṣẹ́jú kan wọ́n jíṣẹ́ wọn bó ti yẹ wọ́n jíṣẹ́ Ọlọ́run bó ti yẹ wọ́n jíṣẹ́ ìlú bó ti yẹ wọ́n jíṣẹ́ ìsìláàmù bó ti yẹ wọ́n jíṣẹ́ àwọn àfáà bó ti yẹ wọ́n wá lè bá Ọlọ́run. Bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin bẹ́yàn bá wo àsìkò náà ẹ rí wípé ṣùúrù ìbànújẹ́ ń bẹ lára bàbá. Náà àwa tá ń jẹ́ ọmọ kéwú àtàwa tá ń jẹ́ àfáà nílọrin gbogbo wa là ń banújẹ́ wípé ṣàfẹ́kù nájúmù kan nínú àwọn ìràwọ̀ àbí ká wípé àwọn gan fúnra wọn ní ọ̀kan ìràwọ̀ tí ń tanná káàkiri gbogbo ayé apàdánù wọn. Àwọn bẹ̀ ń banújẹ́ wọn láti bí oṣù yẹ́kọ̀ máa tó oṣù mẹ́fà báyìí náà. À ń bẹ̀ nínú banújẹ́ bá a bá sùn tá a bá jí ní tá a máa retí ni wípé tá a máa wù ni wípé tí nǹkan ò ti ṣe wá báyìí. Torí pé n ti ń fún wa ń dùnnú òun lọ́lọ́run gbà lọ́wọ́ wa. Ọlọ́run àwa gba yọ̀ ń bò míì ìbànújẹ́ ni ó fi rọ́pò. Níjọ́ tí bàbá wa ìmáàmù àgbà lọ ìdùnnú ni Ọlọ́run gbà lọ́wọ́ wa ọjà àgbà ni àwa ń bẹ nínú ìbànújẹ́ pé sáà lè rí ayọ̀ mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí wọ́n sọ ń jẹ ta. Ọ̀rọ̀ ajá sí wípé ìgbà tí bìṣára ó dé láti wá fún wa ní ìró ayọ̀ wípé ẹni ẹlàgbà lọ́wọ́ ìwọ̀n àgbà àní ọwá sinmi ní part 1 ní part 2 rẹ̀ ń bọ̀ wá. Masha Allah. Part 2 bàbá ìmáàmù àgbà wọ́n ń pè kíní kan ní return of ìmáàmù àgbà. Masha Allah. Return of ẹ̀rí pé tá a bá ń wo fíìmù Kọ́lé Oṣó wọ́n ní return of Kọ́lé Oṣó return of Jennifer. So nafsu orúkọ ni náà tọ́pìkì yẹn náà ló máa wà nínú return yẹn kò ní jẹ́ mi mà. Return of bàbá ìmáàmù àgbà ń gbà ọ yẹ pé Bashiru ni ọ lọ ìdùnnú ni. Ọlọ́run ní kẹ́lẹ́ bá máa pé gbàdùnnú lọ́wọ́ yín lọ́rin ọ̀dà Bashiru ń lè sinmi ni yóò máa sùn lọ́dọ̀ mi yà yín yóò sì máa bẹ́yìn náà sí ayé bẹ́ẹ̀ ti fẹ́ kú sí bí ó kù láàrin yín ni kò ní kú òun ni Ọlọ́run fi fún wa ní al-Imamul Bashir. Adamallahu hayatahu. Iwadun an al-Imamul Bashir ar-Rahil. Ṣẹ́rí pé ìdùnnú òkú ńlọrin. Alhamdulillah. Wọ́n dàbá àwọn kan bá wípé ìmáàmù wọn ti kú ìmáàmù wa ò kú o. Ìmáàmù wa náà ni. Alhamdulillah. Ìmáàmù tàná tí à ń rò kọ́ lọ òun náà ni. Alhamdulillah. So ẹni wá serú èyí fún wa ní bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin. Ẹbí máa wípé wòlíì Ọlọ́run ni bàbá. Wọ́n sì já sí wípé ńgbà wọn wo sáà lọ tí wọ́n wo sáà bọ̀ wá. Ó já sí wípé Bùṣíráhùn náà ni bàbá tún iná àwọn tó mú fún wa. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá wa ogun. Àmín. Ọlọ́run jẹ́ mi bàbá wa ogun. Àmín. Ọlọ́run jẹ́ wọ́n jí sí àwọn àgbàlagbà pẹ́. Àmín. Jẹ́ wọ́n jí sí àfáà límẹ̀ pẹ́. Àmín. Àyẹ̀já sílẹ̀ yìí lábẹ́ kan fún bàbá wa ọba ìlú Ìlọrin. Bismillahirrahmanirrahim. Ila bi Quraysh. إلى قبيلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي alimahu mani alimahu wa jahilahu man jahilahu. Alimahu mani alimahu. Bàbá ìmáàmù akininki. Alimahu mani alima. Wa jahilahu man jahila.
وجهله من جهله وجهله من جهله Mọ̀lánà ni Imam al-Akbar. حفظه الله. Ẹ dákun ẹ má bá màmú rojọ́ lásìkò yìí. Inú ilé wa la wà. حفظكم الله. Mọ̀lánà Sheikh Musa al-Fulani al-Ishara. حفظه الله. Wọ́n dé yà yín láìpẹ́ yìí. إن شاء الله. Bàbá wa kí bàbá ń gbọ́dọ̀ fù. حفظه الله. Ẹ kú iṣẹ́ púpọ̀. Mo kí Mọ̀lánà Sheikh Nurul Hakim. حفظه الله. Mo kí Al-Misri Sheikh Ibrahim. Àfà tí ń dá gbogbo ayé lẹ́kọ̀ọ́ pẹ̀lú mímọ̀. حفظه الله. Sheikh Ibrahim Al-Misri. Wa ila al-amam ila al-amam. إن شاء الله آمين. Mo kí àfà àgbà Sheikh Jakmal. حفظه الله. Wọ́n ju máikrófóònù yín lẹ̀. Mo wá kí Mọ̀lánà Al-Ishara. Mo ti kí yín nísìnyí tí è pé ìṣẹ́jú kan. حفظه الله. Ọ̀gá tèmi nu. حفظه الله. Mo wá kí Aduktur Imam Ore. حفظه الله. Bí àfà wa Nejimba ti wí. Àbí حفظه الله. Azugululi. حفظه الله. Mo ti kí Mọ̀lánà Sheikh Nurul Hakim. إن شاء الله. حفظه الله. Khalifatu Rabbani. خليفة الله Fi ardihi wa samaihi. في أرضه وسمائه Anabi Adam. عليه السلام. Gbogbo yìí ti wí bàbá Imam al-Akbar náà ni máa wí. حفظكم الله. Òun lọ́lọ́ nǹkan lo ìjẹ́ àlífà fún tó ní iná. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. Má jẹ́ ojú bẹ́ẹ̀ lọ. إني Fa جاعل. fira balẹ̀. Kọ́dà àwọn kan ní khalikọ ni àwọn kan ní khalifa ni. Èyí tó bá jẹ́ lu méjèèjì bàbá àlífà ṣé òun ló la Hakim ni. حفظه الله. Ẹ ṣeun púpọ̀. Mo ti kí Dukturu. إن شاء الله. Ẹ wá kí Síìzè. Àwọn Síìzè nínú wọn máa ń rí báyìí. حفظه الله. Àìmọ́kọ̀wé dákun torí Ọlọ́run. As-Sayyid Suleiman min Kano. حفظه الله. Ọ́físà láti ẹ́stéètì mo dá ọkí. حفظه الله. Mọ̀lánà al-Imam al-Akbar. Mo ti kí Sheikh al-Misri. Mo ti kí Mọ̀lánà Sheikh Musa al-Ishara. حفظه الله. Ọ̀gá tèmi nù zahiran wa batinan. حفظه الله. Mọ̀lánà al-Imam. حفظه الله. Ọ̀rọ̀ kálímà. Ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ ni pé tí gbogbo ayé ó sì gbé. حفظكم الله. Al-Qur'ani lọ́dẹ̀ sọ kìí ṣèmi. حفظكم الله. Wa anta hilun bi hadha al-balad. وأنت حل بهذا البلد. Ó gbé látòkè ní la uqsimu bi hadha al-balad. لا أقسم بهذا البلد. Ìlú pọ̀ lórí ilẹ̀ ayé lóòótọ́. Nílẹ̀ Yorùbá, àárín Ìbàdàn, لا أقسم بهذا البلد. àárín Ọ̀yọ́, لا أقسم بهذا lọ́dọ̀ البلد. Àrọ́gbómọ̀ṣọ́, لا أقسم بهذا البلد. àárín Èkìtì ń bẹ̀ yẹn. لا أقسم بهذا البلد. Àwárí gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá pátápátá. لا أقسم بهذا البلد. Al-Qur'ani ló sọ àṣẹ yóò máa ṣe báyìí. Bí لا أقسم بهذا البلد. ìlú Ìlọrin, ìlú tí ń bu omi fún gbogbo ilẹ̀ Yorùbá ni pé èyí ni ẹ máa do ní mímọ́, ẹ máa dẹlẹ́sìn. لا أقسم بهذا البلد. Ìlú Ìlọrin ìlú tó sọ gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá di àfà. لا أقسم بهذا البلد. Lọ́nà bàbá nínú wọn tó ti láàfà tẹ́lẹ̀ èyí tí Ìlọrin fi kún tiẹ̀. Tó ní wa kulluhum min rasulillahi multamisun. كرفا من الباب وشفاء من الديام. Verified. كرفا من الباب. Gbogbo ìlú ilẹ̀ Yorùbá ló tọ́ mi mu lọ́dọ̀ Ìlọrin. كرفا من الباب وشفاء من الديام. وأنت حيل بهذا البلد الإمام الأكبر. وأنت حيل بهذا البلد. Dákun èyí tí mo fẹ́ kí ó yọ ni pé sọ mọ̀ pé ọjọ́ erí kọ́ lọ́lọ́run fi pín mọ́ báyìí mọ́ mo sọ̀rọ̀. حفظكم الله. حفظكم الله.
ní déédéé ọjọ́ tọ́lọ̀ fi rán ànábì ní iṣẹ́ pé ìwọ náà ti dòjíṣẹ́ lọ́lọ́run ìmáàmù yìí náà. Allah. Bisakumullahu. Ìmáàmù Akbaru ìlú Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹlọ́pẹ̀ tó bá ṣe ṣéhù níbi tó dòkó, ṣé wàá kí ni kẹrin gbọ́? Wallahu yasimuka minan nasi. ń bọ̀ wá tún tí ń jẹ́ ṣéhù fẹ́ni tó bá ní kó ṣe ṣéhù tó bá ṣe ṣéhù ń bọ̀ wá tún lọ́rin. Bisakumullahu. Mọ̀lánà Ìmáàmù Akbar Hafizahullah. wa anta hilun bi hadhal balad. وأنت هل بهذا البلد وأنت هل بهذا البلد. Ẹ̀yin là fà gbogbo ilẹ̀ Yorùbá. الله. Hafizahullah. Ìyẹn ni pé tó bá sọ̀rọ̀ ṣéhù Álímì Ṣéhù. tó máa júwe bàbá tòní tí wọ́n jẹ́ ṣéhù Álímì tòní fáwọn èèyàn Ṣéhù. tí wọ́n bá ń kárí bọnú pé ó ní kankan tá fi yin oyè lọ́mọ̀ lónìí. Bàbá ìmáàmù tòní kí ni wọ́n gbé fún wọn? La ilaha illallah. Wọ́n ní tán lè gbé fún lè ṣéhù Álímì. Èmi máa ń sọ fáyà pé ṣéhù Álímì tòní ọba ni wọ́n, àfáà ni wọ́n, olówó ni wọ́n. Ṣéhù. Ẹ wò ó pé Ọlọ́run tó ní Ọlọ́run lébi ni mo mọ̀. Allahu ya'lamu haythu yaj'alu. Yaj'alu risalatahu. Ẹ̀rù tó lọ ń gbé lẹ́tà rẹ̀ sí ni ṣéhù Álímì gbé sí. Allah. Wọn ò gbé sọ́dọ̀ olówó, wọn ò gbé sọ́dọ̀ ọlọ́lá. Allahu ya'lamu haythu yaj'alu risalatahu. Ẹ̀rù tó wọ́n gbé sí, wọ́n gbé sí pé àǹfààní. Allahu ya'lamu. Wọ́n dá mi lóhùn, mo kí bàbá ìmáàmù lóru bí aago 2 lónìí. Bushiraka. Ní mo fẹ́ fi kí yín nànú. Bushiraka ya imamana al-Bashiri. Ọmọ tó jẹ́ lọ Bushiraka. Bisakumullahu. Al-Misri. Bisahullah. Bushiraka. Ṣé o mọ̀ pé kéèyàn di ìmáàmù yìí ilé tó lẹ́tọ̀ọ́ sí pọ̀, èèyàn tó lẹ́tọ̀ọ́ sí pọ̀. Bushiraka. Ní tó jẹ́ lọ Bushiraka ni pé ẹni tọ́lọ̀ yàn. Bushiraka ya imamana Hasbunallah. Bushiraka. Kọjú sí mi kọ́ ọmọ wò mí. Bushiraka. Yí padà báyìí ni. Bushiraka. Bẹ́ẹ̀ ni yí padà báyìí. Bushiraka ya. Máa wí Bushiraka, máa wá wí ní new dimension. Bushiraka. Wá nù. Bushiraka. Ọmọ gbé sókè ni, ọmọ wa díjà rẹ̀, ọmọ swaga rẹ̀. Bushiraka. Ọ̀kan nù. Bushiraka. Ó di méjì. Bushiraka. Bàbá Ìmáàmù Akbar. Bushiraka. Ó ní kéwù ní ẹ máa tú fúnra yín nínú ẹ̀mí ara yín. Bushiraka ya. Máa wí, má ti wí. Bushiraka. Bushiraka ni wọn bá ń tẹ̀jẹ̀ bí ẹ̀mọ ọ̀kàlá. Bushiraka. Kọ́kọ́ sẹ́mi náà kò lè rí wí. Ju máikrófóònù lẹ̀kọ́ sẹ́mi. Ìgbà mọ́tò ìdílọ́nà bàbá mi Àlífà Nurul Hakim ni. Bushiraka. Inú àwọn èèyàn dẹ̀dùn sí ẹ bó ṣe wélé yìí o. Bushiraka. Ó di méjì. Bushiraka. Máa bọ̀. Bushiraka. Ẹlẹ́kẹ̀ẹ́ta ìjọ lákòókò àmọ́ máa wí bó di mẹ́ta mo gbà bẹ́ẹ̀. Bushiraka. Bàbá ìrìṣà yàtọ̀ sí pé fún ọmọ dàdú pé àwọn náà ni ìmáàmù. Bushiraka. Bẹ́ẹ̀ ni kíní yìí kíní mi ni gẹ̀lẹ́gẹ̀dẹ̀ rẹ̀ ayé ni là ń fi lù. Bushiraka. Ó di mẹ́fà. Bushiraka. Máa bọ̀. Bushiraka. Bàbá ìmáàmù Bushiraka ó di méje. Bushiraka. Ó di mẹ́jọ. Bushiraka. Ó di mẹ́sàn-án. Bushiraka. Ó di mẹ́wàá. Bushiraka. Ẹ bá pariwo ṣéwù dáadáa. Bushiraka ya imamana al-Bashiri. Bàṣírù ni tàlẹ́ Bàṣírù tòní. Imamana al-Bashiri. Oní ìjà àfa ti tán. Bushiraka. Àwọn kan ni wọ́n wọ ọkọ̀ náà pé Bàṣírù náà ni ó rọlé Bàṣírù. Bushiraka ya. Fábàlẹ̀ Al-Misri firi. Sọ́wọ́ Al-Misri
onímọ̀ ni wọn kì í gbarọ́ wọlé. بشراك بشراك يا إمامنا البشير bàbá Ìmáàmù Bàṣírù tó ní Bushiraka 100 years direct. يا إمامنا البشير ìtí mo kì í fún nìyẹn o. ṣé mo pé látọ̀dọ̀ Ọlọ́run lẹ ti wé láwà ní eléyìí wa. بشراك àmọ́ tó jẹ́ mọ́ kí náà ni pé Bushiraka yá. إمامنا البشير kì í 100 years direct ni bàbá Kánù. بشراك يا máa ní ọmọ bàbá yìí. إمامنا البشير bàbá Kánù ọ̀dọ́ rẹ̀ ní ẹ máa lọ. بشراك يا bẹ́ẹ̀ ni 100 years direct ni. بشراك يا ẹ̀yìn إمامنا البشير dá mi lóhùn. بشراك يا إمامنا البشير bẹ́ẹ̀ ni. بعد البشير لأبيك نهيري بعد البشير لأبيك نهيري Bushiraka dágbẹ́rà. بشراك يا إمامنا البشير Ìmáàmù Bàṣírù tàná náà tòní. بشراك يا tòní rọ́lẹ́ fún tàná ni. بشراك ẹ̀jẹ̀ kan náà ni. بشراك ìran kan náà ni. بشراك yàrá kan náà ni. بشراك ọjọ́ tẹ ló ti yà lọ́tọ̀ọ̀tọ̀. بشراك àwọn tàná náà tòní. بشراك يا ìyìn إمامنا tòní البشير yìí náà ní tàná. بشراك tẹ̀bẹ́bí kan náà ni wọ́n. بشراك àdúgbò kan náà. بشراك yàrá kan náà. بشراك ilé kan náà. بشراك nínú abọ́ kan náà. بشراك nínú oúnjẹ kan náà. بشرا بشرا ìyìn بشرا ìyìn يا إمامنا البشير البشير ilé àzìkè nìyí. فهداني بشير ilé àzìkè nìyí. lọ́wọ́ kan yókù wá. أيامك الله لنا إماما Alibaki. أيامك Mọ̀lá الله ẹlẹ́kùn gbogbo ẹtí bá kí bàbá ìmáàmù tòní, ìmáàmù àgbà tòní, eléyìí ni mo fẹ́ kó sàmí sí, أيامك الله eléyìí ni mo fẹ́ kẹ́ gbọ́ o. أيامك الله لنا إماما Àyánakẹ́ láàrún lànà ìmáàmà ni. أيامك الله لنا إماما Bọ́ọ̀ bá gbọ́ gbogbo yòókù gbọ́ eléyìí, torí eléyìí lọ sàmí sí tọ́lọ́run fi sàmí sáyé tiẹ̀ náà. أيامك الله Ìpọ̀ yín retí ìmáàmù Olùmísírí lọ́wọ́ ni. أيامك الله Eléyìí ni mo fẹ́ kí kálukú gbọ́. أيامك الله Àyánakẹ́ أيامك الله لنا إماما bàbá ìmáàmù, àyánakẹ́lá. أيامك الله Eléyìí kì í sì pé ẹni tọ́lọ́ ń dá sàlẹ́sà o, ẹni tó lù wà mí yàn. أيامك الله لنا إماما Ìmáàmù ti wà ní o. بعد وفاة الباسل البشير بعد وفاة الباسل البشير Ìgbà tẹ́ni tó lọ tí kálukú ń sunkún. بعد وفاة الباسل Ìmáàmù البشير tàlọ́gbà tí wọ́n lọ tí kálukú ń sunkún pé bò láti wá rí Bàṣírù yìí. أيامك الله لنا إماما Bàdá ni wọ́n máa. الباسل البشير بعد وفاة الباسل البشير Bàbá wa dábàá tá ní wọlé gbà tá àwọn ìkà gidi lọ́wọ́. أيامك الله لنا إماما Ádámù ṣùgbọ́n mọ̀ lálẹ́sẹ̀kẹ̀ Ádámù àkárí. أيامك Àpò الله onímọ̀ máa gbà wọ́n wọlé. أيامك الله Àyè yín náà ni ẹ jòkó síbẹ̀ dáadáa. أيامك الله أيامك الله لنا إماما Mo fẹ́ kí bàbá Ádámù tá ní kí wọ́n gbọ́ ilé yìí ni. أيامك الله Àyánakẹ́ lọ́ọ̀kúrà náà ìmọ̀ọ́mà. بعد وفاة الباسل البشير بعد وفاة الباسل البشير Mọ̀lánà Ádámù àkárí. أيامك الله Bàbá Ìmáàmù Akbar. أيامك الله Ọba tó ṣe yín bó ti ṣe yín tó ṣe yín lórí adé. لنا إماما Tó ṣe yín lórí àṣẹ. لنا إماما Tẹ́wá jẹ́ ìmáàmù fún gbogbo wa. لنا إماما Bọ́bọ̀ bá بعد وفاة الباسل البشير بعد وفاة الباسل البشير bàbá Ìmáàmù Akbar fún gbogbo ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. شيخ
لا تتوكل ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ọlọ́run wọlé abólúwa mi ti ṣe yín tí ò lábà wọn ó pé yín lódidi ó kọ̀m̀plìtì yín àánú ọlọ́run lódidi tólúwa mi ṣe fún yín ọlọ́mọdé òdìkù láéláé ọlọ́mọdé ẹ̀ máa padà sí aburú àlùbáríkà ọlá ní Muhammad sallallahu alayhi wa sallam wala la hawla wala. afẹ́yìn fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́mọ kọ́mọ́ sábà dúpẹ́ fún gbogbo àwọn sàhábà àwọn àtàbíùn tàbíùn lọ gbá kófúdọ́dọ̀ àwọn bàbá wa tá a sórí lára àwọn tó lọ́n fi wá sókùn gẹ́ tí wọ́n bàbá wa Sheikh Kamaluddin al-Adabi bàbá wa Sheikh Adam Abdullahi Ilori bàbá wa ń sọ̀rọ̀ àti gbogbo àwọn bàbá tagamadahumullahu bi rahmatihi ẹgbẹ́ sábà pàápọ̀ kẹ́ o mo bá bàbá wa ìmáàmù tó dúpẹ́ fọlọ́run Alhamdulillah. ọ̀pọ̀lọpọ̀ ní tá ń ṣe tá a ṣe báwa là ń ṣe kò sẹ́ni tó lè máa ṣe tọ́lọ́run kí ni yóò ṣe ìṣe rárá o ní ti ń bọ̀ láti alamul arwahi bàbá wa imam Muhammad al-Bashir Adamallahu hayat. nígbà tí ó tó hàn sáwa ọmọ ádámàlà tó mọ̀ wọ́n ní ìmáàmù wọ́n ti jẹ́ ìmáàmù nù alamul arwahi tẹ́lẹ̀ ní tí ó bá ṣẹlẹ̀ ń bẹ̀ wọn ò lè ṣẹlẹ̀ níhìn wallahi alazim àwọn tó tọ́ wọn mọ̀ bẹ́ẹ̀ ní tí ó bá kọ́kọ́ ṣẹlẹ̀ ní alamul arwahi kò lè ṣẹlẹ̀ hàn níbi àwọn nǹkan sì máa ṣẹlẹ̀ ń bẹ̀ tó ṣe wípé ara yóò ní tí mà kó ti ṣẹlẹ̀ àwọn ará ọ̀hún ó sì ti mà kó ti ṣẹlẹ̀ àwọn kan ń bẹ lára tó ṣe pé ara alamu náà ni wọ́n ti máa tí ń bọ̀ wá hàn ní tí ò ti hàn wọ́n ti mà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé kí ni sì ń bọ̀ wá hàn o gbogbo wọn sì mọ̀ pé bàbá wa Muhammad al-Bashir ìmáàmù ni wọ́n gbogbo Ọlọ́run ò tí mà bẹ́ẹ̀ ẹ̀dá kan bá ṣe ṣe fún wọn. Sheikhu wallahu ya'simuka la takhaf darakan wala hawla wala quwwata ẹ̀rí àdúrà lèmi ó ṣe gẹ́gẹ́ bí tí wọ́n bẹ̀ mí àdúrà ni màá ṣe gẹ́gẹ́ bí tí wọ́n bẹ̀ mí kò sì ní gba ìtẹ́kù púpọ̀ pẹ̀lú àwa tí ń bẹ lọ́ọ̀ká tí ń bọ̀ àkí bàbá àti ń bọ̀ láti ilé wa à ń bẹnu ọkọ̀ wọ́n wá ń wo pé ibi táwọn lọ kí ní wàá wí ń bẹ̀ báyìí ní gbẹnu ẹni sọ̀rọ̀ ká bá ní kí n máa sọ fún ọba ìmáàmù pé salamu alayka. Salamu alayka. Ya Bashiru imamana. أصول جميع المسلمين ببلدتي. سلام عليك يا بشير إمامنا. ọmọ kí ó tó wá ní mo ní yá Bashiru pé yá ìfẹ́ alifaslam sí kò lè jiná pé Bashiru bí alifaslam bá wọ̀ tẹ́lẹ̀ kò lè ṣiṣẹ́ fún torí pé márífà ní tẹ́lẹ̀. la yufiduhu dukhulul alif wal lam li'annahu ma'rifatun min qabl. ẹ̀rí salamun alayka ya Bashiru imamana tasudu jami'al muslimina bi balidati tasudu jami'al muslimina bi balidati. Salamun alayka ya Bashiru imamana tasudu jami'al muslimina bi balidati تسود جميع المسلمين ببلدتي. وكنت لنا من قبل سيدا بل أنت قوتي إلى سماء فضلنا أنت قدوتي إلى سماء فضلنا أنت قدوتي. أوي. وكنت لنا من قبل سيدا أنت قدوتي إلى سماء فضلنا أنت قدوتي إلى سماء فضلنا أنت قدوتي. ẹ̀rí ní ọkọ̀ mo ti ń bò kàn ronú kíkí ní ìwà ilé ńlá nìlọ yìí
Salamun alayka. àwọn ńláńlá àwọn al-ulama al-awliya gbogbo wọn náà kúnbẹ̀ kí ní ìwì kí lèmi náà fi áwì kankan báyìí tí ó tiẹ̀ tí wọ́n fi pé ọmọ nínú àkíyèmí náà wá báyìí kódà tó wí rèé. Salamun alayka. aláfẹ́ ọlọ́kọ́ máa bá yé bàbá. Ya Bashiru imamana. Nọ́mbà sínú àlàáfíà ọlọ́kọ́ máa bá yín ẹ̀ka ẹ̀jẹ̀ ìmáàmù wa yìí. Tasudu jẹ́mi al-Muslimi bibalidati. Tasudu jẹ́mi al-Muslimi bibalidati. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣáájú gbogbo mùsùlùmí Ìlọrin o, ẹ ti bẹ̀rẹ̀ báyìí. Ẹ̀yin ni a máa tẹ̀lé báyìí. Bàkúntàlà náà mi nǹkan òlu. Ìdá takudu àti. Ìlà sàmà ìfàsílà náà takudu àti. Ìlà sàmà ìfàsílà náà takudu àti. Bàkúntàlà náà mi nǹkan. Nígbà tára yé tó mọ̀ yín tí wọ́n tó fọn fèrè oríire yín ni gbogbo èèyàn tó mọ̀ ni. Àwọn kan ti mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n bá fọn fèrè orí nígbà tẹ́ ti ṣe wẹ́ẹ́. Ní gbogbo àwọn tí wọ́n bẹ ní alam yẹn, wọ́n ti mọ̀ pé wọ́n bá fọn fèrè orí ọmọ yìí. Ẹnìkan kò tí mọ̀. Àwọn tó lọ kọ́kọ́ máa ń sọ tí ó bá ṣe fún lórílẹ̀ pé ń bọ̀ àṣẹ báyìí o. Fẹ́ni báyìí, wọ́n ti mọ̀ pé ilẹ̀ oníbọ̀ adé báyìí. Ilé oníbò àmọ́ báyọ̀ sì máa bẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ wọn gbọ́dọ̀ wí. Torí wo ni ẹnu àwọn máa wo. Bàkúntàlà náà mi nǹkan òlu. Ṣèjìdá. Takudu àti. Ìlà sàmà ìfàsílà takudu àti. Ìlà sàmà ìfàsílà takudu àti. Àwọn abẹ́lẹ́ ọ̀hún kó mọ̀sábà máa sọ bàbá wa. Àmín. Ọlọ́mọsá máa bá wa sọ yín. Àmín. Ọlọ́mọdé ẹ̀ sì sọ. Ọlọ́mọdé ẹ̀ sì rìn. Ọlọ́mọdé ẹ̀ sì jẹ́. Àmín. Ọlọ́mọdé ẹ̀ sì mú. Àmín. Ọlọ́mọdé ẹ̀ sì rorò. Subhana rabbi. Akí bàbá. Significance of imam ní pàtàkì imam torí pé al-Islam wa dawla ni Islam nìkan kọ́ ad-dinu wa dawla al-Islam dinu wa dawla kí ọlọ́run kọ́ máa bá nàbì náà. Sallallahu alayhi wa sallam. Mo gbé kíkí mi látọ̀dọ̀ bàbá wa mi martaba. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Bàbá wa bá lọ́yìn. Kí ló jẹ́ kí n kọ́kọ́ gbé kíkí lọ́dọ̀ wọn? Mo rí pé bàbá wa bá lọ́yìn wọ́n jẹ́ elétí gbárùyé bàbá tí gbogbo àwọn ọmọ Ìlọrin àti Kwara àpapọ̀. Torí nígbà tí bàbá rẹ̀ máa ń mú tàná, bàbá Muhammad Bashir, tí wọ́n ṣaláìsí. Àfáà àgbà Maulana al-Allama Mudirul Markaz Sheikh Habib Adam Abdullahi. Wọ́n rán mi lọ bẹ̀ láti lè ṣe wáàsí. Ibẹ̀ ni tí wọ́n ń sálámà sí bàbá wọn bá lọ ní pé bàbá wọn bá lọ ní ọlọ́run jáde pé bàbá tẹta wọn jáde lọ́yìn ìmáàmù tí ó ṣaláìsí ìyẹn bàbá ìmáàmù Bashir. Ẹ̀yin náà lọ́lọ́run kádà rí pé ẹ̀yìn ìmáàmù mi fún wa. Gbogbo lọ ní wò yín, gbogbo Kwara ń wò yín, kódà gbogbo Nàìjíríà ń wò yín, bàbá wọn bá lọ́yìn. Àdàwọ̀ sálà wípé tàlẹ̀ fẹ́yàn fún wa, a fẹ́ kẹ́ẹ̀sí bí àwọn tí wọ́n bí ní wọ́n ti ṣe. Walillahi alhamd. مولاي ذا القرنين يا ابن الغنبري أمير إلهي تبتاسل ومنصبا أمير إلهي تبتاسل ومنصبا.
tó ní orúkọ gbogbo Ìlọrin lọ́dọ̀ bàbá ọba Ìlọrin láti yan ìmáàmù fún wa ní ìmáàmù tó kájú ẹ̀. Ẹ wá ń sọ níjọ́ náà wípé ọlọ́nà ayákùnrin tó ní ẹ fún wa ní ìmáàmù sádàwúlá ọ̀bọ́sítàdán fèlè élímì ìwà pé fìlì jísìmì. Hayyakumullah. Mo ní fèlè élímì wà lẹ́kọ̀lù. Ẹ fún wa ní ìmáàmù tó kájú ẹ̀ nímà torí a ti kú láyé ẹ̀rùn mà. Hayyakumullah. Ní gbogbo ilẹ̀ Yorùbá yìí kíbúlátùl élímì wọn Ìlọrin wọ́n fẹ́ wò ta ní ìmáàmù wa. Lẹ́yìn náà ẹ wá fún wa ní ìmáàmù tó bá jẹ́ sádàwúlá ọ̀bọ́sítàdán fèlè élímì kọ́ wá jẹ́ wà lẹ́kọ̀lùkì. Hayyakumullah. Ó ní ìwà torí wípé lánàbì ti ní mímọ̀ tó Wasallam. Ọlọ́run já mà pé kọ́ mà tó nígbà tó náà sọ fún pé kó lára bìzídí ní Ilma. ẹmọ pé kò tó náà Ọlọ́run ní béèrè sí kí n fún ọ ní mẹ́wàá sí. Àmọ́ nígbà tó fẹ́ ròyìn ànẹ́bí Sallallahu alayhi wa ọwọ́ ní sallam. innaka la'ala khuluqin azim wo níwà rẹ̀ dájú. Inú mi wá dùn wípé àwọn qualities méjì tí mo suggest ẹ̀sìn lọ́dọ̀ bàbá ọba Ìlọrin méjèèjì pín sára ìmáàmù tó. Alhamdulillah. Gbogbo èèyàn tí máa ń sọ̀rọ̀ méjì ni ẹlòmíì máa ń sọ̀rọ̀ tí ó tàyàn ẹlòmíì máa ń sọ tọ̀rọ̀ tí ó sì ní bẹ̀rù pé Ọlọ́run ló ní kóhun ó wí. Ní ìmọ̀ ìmáàmù Bàṣírù ètò ní kájú ẹ̀. Alhamdulillah. Ní ìwà ẹlòmíì lè máa ti màmáàmù yìí pẹ̀lú wà àmọ́ nínú ẹni tó ti mọ ìmáàmù Bàṣírù kò ní pẹ̀lú wà lè níwà. Alhamdulillah. Torí pé ọmọ mi Kámílù òun a máa ròyìn ìmáàmù fún mi kó tó di ìmáàmù Hayyakumullah. nípa ìwà. Ìwà tí Ọlọ́run wá kádàrá pé ìmáàmù tó di ìmáàmù ó tún wá tún ròyìn òun tún rò fún mi dípìlì. Bàbá Nú Hakeem yóò dáa fún yín, mo kí yín púpọ̀. Bàbá Ṣé Òṣùgbùnú mo kí yín púpọ̀. Àfáà sí ìṣe àbí? Orí òkú. Àfáà Ni'mal mawla. Ni'mal mawla àdúgbò mi. Àfáà Ọlọ́run bá ń tàlékún dáadáa fún. Amin. Àfáà Sakara. Musa. Sí àfáà Musa lẹ́yìn ní kéèkì. Ẹ má dìkì àfáà Musa. Sheikh Musa al-Ishara. Àfáà Musa. Sakama àti àfáà Musa. Àfáà Musa tí mo rò pé ń wí tẹ́lẹ̀ ni. Ní dá àfáà Musa náà kí lọ́tọ̀. Níbo ní ń lọ? Ìròyìn wọn. Ìròyìn bí ìmáàmù tó ní ìtìrí ní ìwà. Àfáà ètò ìròyìn fún mi dáadáa púpọ̀. Bẹ́ẹ̀ ni ìwà náà ló tóbi púpọ̀ jù. Allah. Ìlú tá a wà yìí lágbára ìmáàmù ọkọ̀ ìrere. Ó ti kí bàbá ọba Ìlọrin àbí? Ẹkú ìrere, ẹkú ìrere, ẹkú ìrere. Àwọn kan máa wá kí ẹni. Àwọn kan máa wá kí méjèèjì. Ẹni ọba kí yín ẹ kí. Ẹ má yà sáwọn tí ọba wọn kí. Ẹ má yà sáwọn tí ọmọ sí kí. Tí ó máa kì í. Tí ọmọ kí. Ẹni tó bá àwọn odi méjì àwọn kan wà máa ṣàdúrà fún yín. Ẹni ọba ṣàdúrà fún yín ẹ sáámi dáadáa. Allah. Nítorí wípé tòbí sincere lẹ́ni tí ọba sòótọ́ ẹ̀wà náà àdánwò báyìí. Allah. Ẹni tó bá fẹ́ràn yín wà máa bá yín bẹ lóhùn wípé ọba tí ó la àwọn tó síwájú yín lọ torí Ìlọrin tóbi. Allah. Ó wá jẹ́ kí ẹ̀yin náà ti di títóbi. Allah. Gbogbo ohun tó tóbi ó máa wá sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ fún ìmáàmù. Gbogbo ohun tó tóbi ó máa ṣe kí ni? Yọ́mọ sọ̀kalẹ̀ Ó fún máa wa. wá sọ̀kalẹ̀ fún Imam. ìmáàmù torí wípé ààyè tó tóbi ni náà lẹ́wà. Tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ dákun ní ìfẹ́ àròyìn ẹ dákun
ẹ yẹ kí ìmáàmù fún wọn gbọ́ kí n bá wọn sọ yìí. Tó bá ti wá rí báyìí tí àwọn èèyàn bá wá tí wọ́n ń ṣe wáàsí fún yín ìmáàmù ẹ máa mú wáàsí. Ọ̀kan náà àwọn tí wọ́n kọ nílẹ̀ yìí ẹ̀yin náà ti rí mọ́ ó ní Ìlọrin ó ṣòro sọ̀rọ̀ ẹni sì sọ. Àmín. Àlùbáríkà ní Muhammad Sallallahu alaihi wasallam. Ọlọ́run á jẹ́ kí ẹ̀mí yín ó gùn. Àmín. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ṣìṣe. Àmín. Àlùbáríkà níbi lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alaihi Wala la ilaha illallah. Àmín. Wala la ilaha illallah. Àmín. Wala la ilaha illallah. Muhammadur Rasulullah. Ní báyìí náà ó tó gẹ́. Làkájá kùn lè láàbí. àmọ́ tí wọ́n fi wẹ́lkọ̀mù mi ìlọ́dà òpó tí mo fẹ́ sọ ọ̀dà pé lérò ti pọ̀ tó yìí bàbá wa ní olórí àwọn wọ́n wá rí i pé bọ́lọ́run bá ti gbéyàn sípò àgbà ìwà àgbà náà ni ọmọ gbogbo ẹni tó bá rí dáadáa tó bá dáwọ́ bòlù kò ní lẹ́yìn gbogbo ẹni ó bá rí dáadáa torí oore torí sí ọlọ́run tọ́ra mi ọlọ́run àṣírí ni ohun tí Dr. Sanusi Láfíàjì èmi ò tiẹ̀ mọ̀ bó ti gbé sórí Facebook ọ̀rọ̀ àṣírí ni mo sọ fún wọn tí ò sí bàbá wa ìmáàmù bẹ́ẹ̀ pé a ní ọjọ́ iwájú a kí èyí tí ẹ wọlé bá wa àwọn tí wọ́n wá sojú Waziri Ngiri bí ìbá ṣe mistake wí bẹ́ẹ̀ ni bí wọ́n bá ṣe mistake Dr. Abubakar Olúṣọlá Sàràkí ẹ bá wa ní ọ̀rọ̀ Ọlọ́run láàrin ìṣẹ́jú kan. Bàbá wa Imam ẹ ṣeun bàbá. Gbólóhùn tí ẹ bá ní ẹnu mi ẹni ọba rí dáadáa torí oore Ọlọ́run a kí bàbá wa Mọ́gàjí Ǹdá ọ̀rẹ́ mi ni wọ́n ní jọ̀hún kọ́lá ní sí náà sẹ́mi ní bá wí ọlẹ́ ni mo fi jọ mo sọ gbólóhùn kan mo fẹ́ tún wí ẹni ọba rí dáadáa tóró orí Ọlọ́run níbi tọ́lọ́run fi sí tó wá dáwọ́ gbòòrò Olúwa rẹ̀ ò ní lẹ́yìn ọ̀rọ̀ àṣírí ni mo sọ bàbá wa ìmáàmù ti jáde mo wá sọ fáwọn tí a jọ wà níbi ìjókòó ọ̀hún á pọ̀lá lọ́yìn ọjọ́ iwájú nílọrin lára àfáà wa tó jáde kọ̀ ìyà mí lẹ́nu níjọ́ tí ọ̀pá ìmáàmù tó kù nínú ilé yìí pẹ̀lú omi ojú ni àwọn tí ń bá ń bẹ ọ̀ràn tí ń sọ yìí bàbá wa Justice Imam Fúlàní ọlọ́mọ́sà bá wa kẹ́wọ̀n ọlọ́mọ́sà bá foríjì wọn àti gbogbo àwọn àgbàlagbà bàbá wa ìjẹta bàbá wa Imam Malik ọlọ́mọ́sà bá wa kẹ́wọ̀n ọlọ́mọ́sà bá wa gẹ̀ wọ́n
wọ́n wá sọ àáfàá wa tòní ìmáàmù wa tòní bàbá wa tòní. Ẹ wo ọkọ̀ tí wọ́n sọ ńjọ́ náà ẹ wá wo bọ́lọ̀ ti dáhùn. Ẹ wo ọkọ̀ tí wọ́n sọ wọ́n ẹ wá wo bọ́lọ̀ ti dáhùn. Àwọn àgbàlagbà ó ní bí wọ́n ti máa wo sàkún ọ̀rọ̀. Ìjájòjì inú ilé níhìn bàbá wa tá a tún jọ gbé Kánò àwọn náà ti lọ. Bí wọ́n bá ṣe ní èjì ẹ̀ta láwọn tí wọ́n ń jẹ́ ọmọ bàbá wa ìmáàmù tòní tẹ̀lé kí n bá yín rè wọ́n tọ́rọ́ ti di bẹ́ẹ̀. Bàbá wa ẹ wò jókòó ti jó ní ẹ̀yin lẹ dúró wájú wa. Ẹ jáde tán ni mo ní mo wá ṣàṣírí fún Sànúsí àtàwọn tá a jọ wà àti Mùdírù àjọ wà ń bẹ̀ ni ọmọlẹ́ni tí ń lọ yìí ọjọ́ iwájú wa nílọrin nù. Kè pọ́dún kan kò pé ọdún kan ẹ̀yin ò sí ń bẹ ìmáàmù náà ti jáde ọlọ́jọ́ iwájú wa ní nílọrin. Ọlọ́run o àwọn tí mo dárúkọ ohun àwọn bàbá tí àwọn náà lọ lè bá bísímìláì mẹ́ta kúrò àdáhùn mẹ́ta. Bismillahirrahmanirrahim. Wallahu ahadun, Allahu samadun, lam yalid wa lam yulad, lam yakul lahu kufuwan ahadun. Bismillahirrahmanirrahim. Wallahu ahadun, Allahu samadun, lam yalid wa lam yulad, lam yakul lahu kufuwan ahadun. Bismillahirrahmanirrahim. Wallahu ahadun, Allahu samadun, lam yalid wa lam yulad. Bàbá wa ìmáàmù àná, bàbá wa ìmáàmù jẹ, bàbá wa ìmáàmù jẹrin, bàbá wa ìmáàmù jàrún, títí tó fi wá dé ọ̀dọ̀ àfáà àgbà, àfáà lílé àti gbogbo àwọn ọmọ rẹ̀. Bísímìláì kúlẹ̀ pọ̀. Bismillahirrahmanirrahim. Wallahu ahadun, Allahu samadun, lam yalid wa lam yulad. Ìṣèwọ̀n àfa bàbá débi ibi tí sọ́mọ̀tì ká má fi sọ́mọ̀tì ó sì. Ẹlẹ́ẹ̀kẹta làdúà bàbá wa. Allahu akbar. Ẹ dákun ẹja pé Allahu akbar. Allahu akbar. Ẹja pé Allahu akbar. Allahu akbar. Ẹja pé Allahu akbar. Ẹja pé la ilaha illallah. La ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Yuhyi. Wa huwa ala kulli shay'in. Ọmọ yìí tó fẹ́ fi kún òun nǹkan fi kún ní o. La ilaha illallah. Wahdahu la sharika lahu. Lahul mulk. Wa lahul hamd. Yuhyi wa yumiit. Wa huwa ala kulli shay'in. La ilaha illallah. Wahdahu la sharika lahu. Lahul mulk. Wa lahul hamd. Yuhyi wa yumiit. Wa huwa ala kulli shay'in. Èyí tá a kọ́kọ́ fi wí hun ọlọ́mọsàbà fi báyìí. Àmín. Ọlọ́mọsàbà fi báyìí. Ọ̀rọ̀ pọ̀ ọ̀sáyé ọlọ́run ó mójú ọ̀rọ̀. Suratul Fatiha.